ìgbìmọ̀ àgbà ẹgbẹ́ ìṣọ̀kan ọmọ Yorùbá ti ṣe ẹlẹ́mbẹ̀mú sí kábíyèsí àkọ́bí Oòduà àti ìlú Kétu níbi tí olóyè John Ige ti ń ṣe olórí pátá fún ìgbìmọ̀ ìṣọ̀kan ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Benin ti ṣíwájú àwọn ikọ̀ yìí àbẹ̀wò náà tí wọ́n ṣe sí kábíyèsí ọba ti ìlú Kétu gẹ́gẹ́ bí bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan ọmọ Yorùbá torílẹ̀‐èdè Benin ló dá lórí àtiṣẹlẹ̀ mbẹ̀mú sí bàbá kí wọ́n sì fi ọ̀rọ̀ jómitúrò ọ̀rọ̀ lórí àfihàn àwọn ìgbìmọ̀ ìjọba ìbílẹ̀ ti ìlú Kétu fún ìṣọ̀kan ọmọ Yorùbá láti fi hàn bàbá kí wọ́n sì bá wọn jíròrò lórí àwọn àtúnṣe kan àbí èkejì nípa ọ̀rọ̀ ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Benin bí àti àwọn nǹkan àbí èkejì tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba. Àwọn àgbéyẹ̀wò tó tinú àgbéyẹ̀wò wá láti bójú wo ìtẹ̀síwájú ẹgbẹ́ ìṣọ̀kan ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Benin bí ni wọn kò fi jáfara rárá pẹ́ẹ́pẹ́ láti mú gbọ́ nínú àbẹ̀wò náà. Àwọn olóyè láàfin ìlú Kétu pẹ̀lú kábíyèsí náà tẹ́wọ́ gba àwọn ikọ̀ ìṣọ̀kan ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Benin tí olóyè John Ige sì bá wa sọ̀rọ̀. Ẹgbẹ́láyé ọ̀rọ̀ tí wọ́n ṣe lẹ́nu ọ̀pá gbohùngbohùn Anthony Ọlábìntán fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Ọmọ tó gbọ́n kò lè máa jiyàn sí bàbá àṣàlẹ̀ rẹ̀. Ohun tó ń gbẹ́tà fi wá nínú pé ká wá sọ fún un gẹ́gẹ́ bí ẹgbẹ́ ti ń lọ sí ó sì máa gbàdúrà fún wa nítorí pé àdúrà jẹ́ pàtàkì. Àdúrà ló ń lé èṣù yìí nítorí bẹ́ẹ̀ la wá sí bí ìlú rẹ̀ ó wá mọ̀ pé ẹgbẹ́ ti ń lọ wọn àpẹ wọn fẹ́ àdúrà ìdàgbàsókè kí wọ́n má ṣe fàyè wọ́n dìde wọ́n ṣiṣẹ́ pẹ̀lú akitiyan kí a lè sọ ẹgbẹ́ wa bí ẹgbẹ́ Yorùbá lágbàáyé ibi tí a ń lọ nìyẹn wọ́n má ṣe kọ́ rẹ̀ wọ́n. Lákòótán kábíyèsí ọba Adédùnlóyè wá gba ọ̀rọ̀ sọ láti fi àdúrà ṣe òǹtẹ̀ fáwọn ìgbìmọ̀ tí wọ́n wá fi ṣe àfihàn ẹ̀ fún kábíyèsí tí wọ́n ṣe ìgbìmọ̀ ẹgbẹ́ ìṣọ̀kan ọmọ Yorùbá lẹ́ka ìjọba ìbílẹ̀ ti ìlú Kétu. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV.